ẹ dákun ṣe èsèmi nìkan ni mo gbọ́ fídíò tí ìyá ìyàwó sẹ́nétọ̀ wá sí tán ní bàbá ò lówó lọ torí mo gbọ́ orí bákan létí mi o ó mọ̀ dàbí pé tí wàá ń dùn mí ló jẹ́ wàá béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn o nígbà bò wá lówó lọ́wọ́ ta ló ní private jet gbogbo àwọn Ferrari tá à ń rí it is better I cry inside private jet than cry inside a single room ẹ dákun tá ní Sanya ni torí ò tí ì yé mi o wọ́n nílò láti tún jáde láti wá láyé wa dáadáa torí bí mo ṣe ń gbọ́ ní ìsìn wọ́n ní ìyàwó gan ní tún rọwọ́ sí baba lápò téèyàn bá tún wá tì torí arúgbó owó fẹ́ grandpa torí kí lèèyàn á fẹ́ fífẹ́ ńgbà àbí ṣé wọn ò mọ̀ tẹ́lẹ̀ pé bàbá ò lówó lọ́ọ́ ni ṣé wọ́n rò pé bàbá lówó lọ́wọ́ tẹ́lẹ̀ ni ṣé gbà tán débẹ̀ tán ni wọ́n tó dictate pé bàbá ò lówó lọ́wọ́ ṣé gbogbo àwọn lifestyle táwọn á rí yẹn ṣé àyà ló make me shine ni because kò yé mi I don't understand it understand the video tí ìyá ìyàwó wá sí yóò ya Regina mò ń sọ so ti yé yín báyìí understand ẹ̀ ó bẹ́tà kan tún jáde kan wá sọ kó yé wa dáadáa kò fẹ́ yé mi o àbẹ́mi nìkan mo gbọ́ ni ó sorí ẹrù kò yé mi dáadáa kò yé mi.